ọ̀rẹ́ mi ní má mú oko ọkọ mi mọ́ onítọ́kọ mi ò bá sórí fún mi kí mi náà má sórí fọ́kọ mi bó bá tẹ̀lé advice ọ̀rẹ́ mi àtọ̀rẹ́ mi ń sórí fọ́kọ mi kó deadly èmi ò mọ̀ o tó bá ṣe pọ̀ ọ̀rẹ́ mi sọ fún mi pé òun nífẹ̀ẹ́ ọkọ mi ni àbọ̀kọ mi ló wá bá mi pé òun àtọ̀rẹ́ mi o òun nífẹ̀ẹ́ ọ̀rẹ́ mi o ọ̀rẹ́ mi lòun fẹ́ o màá yóò ń dá láìsí wàhálà ń bẹ débi wípé àwọn méjèèjì wọn wá sọ mí di ohun àgbà káàkiri fúnra wọn àmọ́ ọlá inú kan àti ṣeun ọlá inú kan tí mò ń lò òun ló kó mi lọ láàrin àwọn méjèèjì bíbélì sọ wípé bí èmi bá tilẹ̀ rìn ní àárín àfonífojì òjìji ikú ṣe rí ọkọ mi àtọ̀rẹ́ mi àárín àfonífojì òjìji ikú ni mọ̀tá mi rìn tí wọn ò sì mọ̀ lóòótọ́ mo ti mọ ọkọ mi tipẹ́tipẹ́ bẹ́ẹ̀ di ọ̀rẹ́ mi kan tọ́rẹ́ mi náà tí mò ń sọ ẹ̀ láti wá ti pàdé ara wa padà nígbà tí mo mọ̀ ń gbà yẹn adé ti ara wa o bó ó jẹ́ èèyàn kan tó pé ń gbà yẹn bíi playboy bí ó ní àwọn girlfriend tó pọ̀ bí mi ṣe yọ̀ǹda ẹ̀ nìyẹn mo dẹ̀ move on mo bá gbèsè ayé mi lọ mo ti lọ sí school màá ti ṣetán ọjọ́ yẹn ọ̀rẹ́ mi kan ló máa ń ṣe birthday ọ̀rẹ́ mi yẹn dẹ̀ mọ̀ ọ̀rẹ́ mi eléyìí náà so àwọn mẹ́ẹ̀ta yẹn ọ̀rẹ́ ni wá kódà apọ̀ gan wàá mẹ́ẹ̀ta yẹn àtẹ̀múra abẹ́ yẹn nígbà bẹ́ẹ̀ di ọ̀rẹ́ wa kẹta yẹn àṣàlù àwọn alábàáṣepọ̀ kò kárí gbogbo everything ó kàn pété mi kọ pé like lágbájá Uche Diola akíra wa Uche kí mi ó dì mọ́ mi ó ní mo kó ọjọ́ mẹ́ta òun sọ fún rẹ̀ pé gẹ́ẹ̀ tó ń sọ pé òun fẹ́ gbà yẹn tí ìgbà kó fẹ́ òun kíníkan jẹ́ òun fẹ́ you there you have a lot oní girlfriend tó pọ̀ onídàá lóní girlfriend tó pọ̀ kíníkan kí ṣe Yorùbá àmọ́ ilẹ̀ yìí ni wọ́n ilẹ̀ Yorùbá ni wọ́n ti bí wọn náà ti dàgbà kò sí nínú fámìlì wọn tí ó gbọ́ Yorùbá àṣàjọ sọ̀rọ̀ ó ní kí fóònù nọ́mbà mi padà mo fún nọ́mbà mi àmì ẹ̀ta àwa àti ọ̀rẹ́ ẹ̀ gbogbo wa ṣáàṣeré àsọ̀rọ̀ àlọ́ nígbà tá a kó omi tó padà ń pè mí àpàdà ń sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ mi náà mo sọ fún wọn pé ṣé ọmọ Uche tí mo sọ fún wọn pé ó láìkó obìnrin pọ̀ fún yẹn mo ní òun mà ní mo tó sọ pé gbà yẹn pé mi ò ní sùúrù ni pé òun ò láìkí obìnrin òun láìkí mi wọ́n ní kí n fún chance òkùnkùn ní boyfriend mo ní okay mo sì fún ní chance abẹ̀rẹ̀ sí ń fẹ́ra wa kẹrẹkẹrẹ amójọ ògbéyàwó síwájú àti ṣeun àṣègbéyàwó ẹ jẹ́ wá sọ nǹkan fún yín nípa ìgbéyàwó mi tó ṣẹlẹ̀ nígbà tí hòtẹ́ẹ̀ tá gbà torí ìlú wa láti lọ ṣe wedding ṣẹ̀wọ̀n ó lọ sanwó orí mi ìlú wa ni àwọn ọ̀rẹ́ mi ti wà pẹ̀lú mi àwọn ọ̀rẹ́ mi bíi 4 ti wà pẹ̀lú mi àmọ́ àwọn 2 kan wà ọ̀rẹ́ mi tí mo wọn tó ń fọkọ mi lórí tó ń ṣorí fọkọ mi yìí àti ọ̀rẹ́ mi tó ṣe bẹ́ẹ̀ dé yẹn àtẹ̀mí àmẹ́ta yẹn á close gan àjọ máa sọkùnrin náà àjọ máa ṣe kí ni á close gan so àpọ̀ bẹ́ẹ̀ bá àmẹ́ta yẹn mọ̀ pé àárín wa close gan bóyá mi àti eléyìí tí ó ṣorí fọkọ mi àárín wa tún close gan so àwọn náà wá sùn àwọn náà wọ́n ṣáàjú tí mi gan hòtẹ́ẹ̀ tí mo wà hòtẹ́ẹ̀ náà làwọn ọkọ mi dé sí ọkọ mi ti wà nílùú wa before ká tó bẹ̀rẹ̀ wedding tó ti yẹn bẹ́ẹ̀ pé kó má fi lè rìn lóko ọ̀la o mọ́mí ẹ̀ ní pé kó ti máa lọ́lẹ̀ so ó ti wà ń bẹ̀ wọ́n arrange everything lọ́wọ́ láti dáná tí ó gbẹ àwọn family ẹ̀ náà wọ́n ṣe dé wá bá wa gbogbo everything nice hòtẹ́ẹ̀lì àwa wà nígbà tó dẹ̀ di wedding mi kọ̀ là mo sáà sọ pé níbo ni mi ò rí bólú ọkọ mi lọ kó sọ pé òun lọ́bì kankan àṣé oh God obìnrin lọ̀tá obìnrin lóòótọ́ ọkùnrin ò nífẹ̀ẹ́ àwọn obìnrin o àwọn obìnrin náà tó wá nífẹ̀ẹ́ ara wa ọkùnrin ò nífẹ̀ẹ́ àwọn obìnrin náà tó wá nífẹ̀ẹ́ ara wa ọkùnrin nífẹ̀ẹ́ ara wọn jù wá lọ o there is no how tọkùnrin ṣe nífẹ̀ẹ́ tó láyé tó máa nífẹ̀ẹ́ ju ara ẹ̀ lọ. Men will always do what please them not what please you. If you don't know, go and know. Even your father, even your brother. Ẹ̀yin obìnrin lè máa ń nífẹ̀ẹ́ àwọn obìnrin la máa ń nífẹ̀ẹ́ ọkùnrin ju ara wa lọ. Obìnrin rẹ̀ dàtí fi ẹ̀mí ẹ̀ lẹ̀ tó bá love ọkùnrin. But all men will never love you more than they love themselves. Ọkọ mi ìmọ̀ nǹkan tó ń ṣe papọ̀ máa sọ bó ṣe pàdé o máa sọ bó ṣe dúpọ́n bára wọn lájọṣepọ̀ torí gbogbo pátápátá lọ́rẹ́ mi farabalẹ̀ tó sọ fún mi. Èmi ò gbà tó kọ bí máa dé where are you kíní kan ó ní pé òun lọ ibì kan ni òun ṣe kíní kan ṣe bá mi ò ṣe wọn kọ mo dé everything parí àṣègbéyàwó wedding lọ
àǹtí Ṣeun mo ṣàrí pé before ká tó ṣe wedding yẹn ká tó wá sílùú wa ká tó ṣe gbogbo yẹn everything was okay between me and Uche a máa ń jàbọ̀ jáwọ̀ lọ fà abẹ́ yẹn ó wá di pé everything about us ó bọ́ sí pending nígbà tí mo kọ́ mi sọ kí ló ṣẹlẹ̀ ó ní nǹkan tó ń fẹ́ mi ò kí ń ṣe fóun kí ló fẹ́ mi kì í ṣe fún ẹ ó ní mi kì í mú okó òun dépò kó mú mu ni ṣé bí màá mú okó ẹ̀ ó ní olóbó mi ni ó lóun ò lè lá ọ̀bọ̀ pé but àwọn obìnrin míì they can do everything for their marriage but not you so men are like that ọmọ àfihàn kọ̀ǹpì obìnrin míì ó máa mú okó ọkọ ẹ̀ kò ní máàdì bá là lóbò wọ́n lè mú okó tiẹ̀ wọ́n lè mú ẹpọ̀n tiẹ̀ I have been a foolish girl before and ìwọ ọkùnrin tí mo mú okó rẹ yẹn tí mo mú ẹpọ̀n ẹ tó mo dákẹ́ ń bẹ̀ nù so ọkùnrin ó ní ó ṣàmà sọ bẹ́ẹ̀ fún wọn ní ó lóun tiẹ̀ ti mú ìjọ kan ló wá sọ fún ọ̀rẹ́ òun pé wípé òun máa sọ pé òun máa pè ọ̀rẹ́ òun èlò lágbájá Fatima ò rí nǹkan tí ó ṣe ni Uche ò ní wálé Uche ò gbà ní Uche máa ní pé òun fẹ́ ṣiṣẹ́ ń ta Uche ti change ìwọ́n á ní ó change pé kí ni ìwọ ṣe fún tó fi change wọ́n á ní mí ì ṣe nǹkan fún un ó kàn sọ fún mi ọ́fíìsì sọ pé mi ò kí ń mu no gba ẹ̀mí tí mọ̀ọ́kọ́ tó ṣẹlẹ̀ òun ò tí mọ̀ọ́kọ́ tó ṣẹlẹ̀ ó ní òun ò ṣe nǹkan fún un ó ní kò dédé change náà ni ìgbà tó òun bá lọ bá kò ní bóun lájọṣepọ̀ ó ní òun ò tí ì bímọ kankan fún un ṣé bí tó bá báyọ̀ lájọṣepọ̀ lèèyàn bímọ fún ó lóun jo òun ò mọ nǹkan òun ò ṣe nǹkan kan fún un kí ló ṣẹlẹ̀ ọ̀rẹ́ òun dẹ̀ lẹ́ni tó fẹ́ tẹ̀tẹ̀lẹ̀ so òun àtẹ tó fẹ́ àjọjà wá ní ọ̀rẹ́ tóun fẹ́ sọ pé òun cheat ibi tí báwo gbọdọ̀ ti rí cheating mo ní ṣé kí n bá wọn sọ̀rọ̀ ó ní inú òkè má bá wọn sọ̀rọ̀ kí n filẹ̀ èmi mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn tí mo wá mú okó Uche tí mo ní pé tí mo wá bẹ̀rẹ̀ sí mú okó ẹ̀ láìsí pé bí ohun òbò mi máa mú okó ẹ̀ máa lá okó ẹ̀ máa mú ohun ò ní fún mi ní ẹ̀dì bó ṣe di ìjọ ẹ̀ ní wọ́n á pọ̀ rẹ̀ wọ́n pé olóhùn máa ti ṣe nu marriage òun ní sí pé ọkọ òun sọ wípé kóun máa mú okó òun ní marriage fi máa work pé òun dẹ̀ ti mú ní ìsìnkú dẹ̀ sí wàhálà mọ́ òyìnbó náà sọ pé ṣé bó ṣe mú okó ẹ̀ ṣé ó mú òbó tiẹ̀ bẹ́ẹ̀ òun á ní kó mú òbó mi kò sí ní máa mú òbó ẹ̀ wàá máa mú okó ọkùnrin ò ní mú òbó ẹ̀ tó ọkùnrin bá ti mú okó ẹ̀ tí ò mú òbó ẹ̀ kò nífẹ̀ẹ́ ni o so that means pé kinní kan ọ̀rẹ́ mi ní pé kí má máa fọkọ mi ní ẹ̀dì mọ́ o wípé tó bá ti ṣe fún mi ni màá ṣe fún padà pa máa ṣe 69 ni náà irú èwo nìyẹn kinní kan ẹni tó ń fẹ́ wọn ti fẹ́ra wọn lẹ̀ tèmi dé advice ẹ pé ó bá tí wọ́n ní bàbá yẹn pé òun jí sí ẹ̀ ń bẹ́ẹ̀ pé ó ní kí n má pè ìdẹ̀gbọ́n mi kò ń bẹ àti ṣe lẹ́yìn mọ̀ wípé ọkọ mi ló ń fún ní peace aṣa máa post to the man that give me peace to the love of my life if I know you earlier kinní kan lórí DP mo ní jẹ́kọ̀jẹ́kọ̀ aṣa máa mọ ọkùnrin náà o ó ní very soon you will know you will do this ó mọ̀ máa kọ́ síbi DP yẹn ni pé I will never leave you status ẹ̀ lórí WhatsApp I will never leave you you remain mine kinní kan ọjọ́ kan ló bá post èmi kò tẹ̀ mọ̀ kọ́kọ́ mi ló post ó ṣàfihàn ní lọ́ọ̀fù ra bàtà ó fi ẹ̀bọ̀ ẹ̀ máa mọ̀ pọ́kùnrin àti obìnrin ló wà ń bẹ̀ ni wọ́n jọ ń ṣeré pa who would they keep this man face for kò sásọ̀rọ̀ tó pé mi gan bínú sí i mo sọ fọ́ọ̀rẹ́ wa pé kí ló máa ń ṣe ìgbà tó bọ́ wá fẹ́ márì ó mọ ọkọ wa ó dá mi ní sí àmọ́ ọkọ ẹ̀ àṣekí ọ̀tọ́ rẹ̀ ọ̀rẹ́ wa kẹta yẹn náà ó ti márì ìyẹn ní pé fílẹ̀ tó máa wúlò mọ nǹkan tó ṣe bá dákẹ́ so mi wá gbà kọ́kọ́ mi bá mi gbà kí mi mú kọ́kọ́ mi mọ́ mo ní tí wàá dé ká máa mú kọ́ra wa pé ṣebí ikú òní ìyèrè ni tó wà kó tó mi tèmi mú kó tiẹ̀ òun ò lè mú òbó tèmi wàhálà bá tún so tí n bá ti jókòó ọkọ mi bóbìnrin sọ̀rọ̀ lórí fóònù I love you akánníkan gbá kan bí mo ṣe bẹ̀rẹ̀ sí ké nìyẹn mo kí ọ̀rẹ́ mi ni mo kọ́ pé mo pe nígbà ọ̀rẹ́ mi wà busy ọpọlọ mi ò lè bẹ̀ pé bí àwọn ọkọ mi bá sọ̀rọ̀ mi ò tiẹ̀ rò bí mo ti bùkà tó máa pè mí padà ní kí má bínú wọn lórí kọ́ pẹ̀lú boyfriend òun ni kí ló ṣẹlẹ̀ ń bá tó ń jọ fún pé owó kọ́ mi kódà ó tẹ̀ ti divide bed báyìí o ó ní kí ló bá àti má lọ bá tó bá lọ gbá mi létí nǹkan ó ní òkè fílẹ̀ má lọ bá ń gbà yẹn àjọ wà nílé ni o àjọ wà ní yàrá kan náà ni o ó sáà níbi kí n má wọ̀rí pé lóun máa ṣe mò ń tiẹ̀ mọ pásítọ̀ òun á mú mi lọ́bẹ̀ mo ní òkè n bá sọ bẹ́ẹ̀ fún wọn n bá pe mọ́mì mi pé àmọ́ èmi o ikú nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ pọ́ọ̀rẹ́ mi kò tẹ̀ pé màmí lọ sọ́dọ̀ pásítọ̀ mọ́mì kí no mo ní mọ́mì Fatima ni ó ní no you don't follow any friend
to any place torí gbà tí jẹ́ máa dé kọ́ bá máa fi bú ẹ̀ bá ní mo ti gbọ́ bá ní mọ́mí ní pé jọ́ òní màá ráyè kí n wá sọ́dọ̀ àwọn mo ní máa wá mind you máa mímí jọ ń gbé kò ní o but ẹ mọ̀ ìgbà tá a fẹ́ ṣe wedding lọ sílùú àjọ ń gbé kò ní mọ́mí mi wà bọ̀dọ̀ wọn kò sọ́dọ̀ mi bí kéèyàn máa gbé kẹ́nìkan máa gbé Ṣàngó kéèyàn kan máa gbé Kẹjà bẹ́ẹ̀ gẹ́gẹ́ lọ́rọ̀ mi àti ìmọ̀ mi ṣe jẹ́ so máa ń gbé máa wá sọ́dọ̀ wọn bá sọ fọkọ mi pé mo lọ́dọ̀ mọ́mí mi o ń gbé kíní kan wá ní òkè bó ṣàlọ́dọ̀ mọ́mí mi ì lóyún náà mi ti lóyún bá lọ́dọ̀ mọ́mí mi wá tí mo débẹ̀ mọ́mí ní pé káyọ̀ dé pásítọ̀ àwọn bàjáde máa rí mi ní wípé nǹkan táwọn rí ni wípé ọwọ́ kan fẹ́ tì mí kúrò níbi ìjókòó yẹn pé ọwọ́ tó ẹ wo àwọn wòlíì wa but má gbẹ̀mí lé wòlíì o wòlíì ló máa ń tíyàn ṣubú wòlíì ló máa ń gbéyàn dìde má gbẹ̀mí lé wòlíì kò ẹlòmíì nínú yín báyìí wòlíì nínú ayé yín wò ẹ̀yin lẹ́mọ̀ ó ní gbà táwọn débẹ̀ ó ní lọ́ba ni wòlíì yẹn bá sọ fún wọn pé ọwọ́ kan fẹ́ tì ẹ̀ kúrò níbi ìjókòó gbogbo owó yìí ò mọ̀ pé tóun bá tì ẹ̀ tán wípé màmá ọmọ yín ó kó omi tó jókòó sí o àmọ́ kó tó kúrò àwọn àṣírí kan á tú sí lọ́wọ́ so that the next place tó bá tó ń lọ á lè débi ògo ẹ̀ pé kò tí lóyún tẹ̀ ń sọ yìí ọlọ́run ló mọ̀ ṣe nínú o gbọ́dọ̀ náà mọ̀ yìí pé kò ní work but dáàdì mo wá pray sí gbà tó pàdé ọkọ ẹ̀ gbàdé wá pray sí ẹ̀mí ọlọ́run sọ pọ́kọ ẹ̀ dáná ni mo ṣe ní kò fẹ́ ẹ̀mí ọlọ́run tó pẹ́ ọkọ ẹ̀ ò tún dá mọ́ nísìn màmá kọ́mọ yín lọ gbà àwẹ̀ kó gbà àwẹ̀ lẹ́yìn àwẹ̀ yẹn àṣírí kan máa tú sí lọ́wọ́ ó ní òun ṣáà ní mọ́mí ṣáà ní pé ókè ẹ ṣe ṣáà àwọn bá kúrò ńbẹ̀ bàtà àwọn kò mọ́mí ní pé kó o má wọ̀rẹ̀ àwòrán àwọn máa wọn lọ síbi kan gbà kan àwọn máa mú wọn lọ mọ́mí wọn bá pọ̀ rẹ̀ wọn pé ọ̀dà fáta àwọn lọ́ńdọ̀ gbà kan báyìí kìnnìkan ọ̀rẹ́ wọn ṣáàjúwe fáwọn àwọn bá lọ bẹ̀ gbàtà àwọn débẹ̀ tá a fáyẹn tó máa di àwọn nǹkan tó ń yẹ̀wò wọn bá ní wípé ibi tí ẹ̀wọ̀n yẹn máa kúrò ńbẹ̀ o wọn bá ní kúrò ńbẹ̀ ibi tí wọn ẹ̀ máa kúrò ńbẹ̀ pé ibi tó yẹ kẹ́ ẹ dé ni kẹ́ ẹ tó débi tẹ́ ẹ̀ ń lọ ká ní wípé tí ẹ̀ bá débi báyìí ogun tó ẹni tó aláyànlé tó yàn tẹ̀lé yẹn náà ibi tẹ́ ẹ̀ ń lọ yẹn á tẹ̀lé yín débẹ̀ bọ́kẹ́lẹ́ bá ṣẹ́gun aláyànlé yẹn ló yẹ kẹ́ ẹ débi tẹ́ wọn wá ní kó lè bá ṣẹ́gun aláyànlé lòun fi lọ wéṣẹ̀ ọdún tó ń fọ ọdún ọkọ òun ẹ máa kúrò ńbẹ̀ kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí àmọ́ ẹ ní sùúrù ẹ gbọ́dọ̀ fìjà kúrò ńbẹ̀ ẹ gbọ́dọ̀ pé ẹ gbọ́dọ̀ rí nǹkan tangible tẹ́ máa dì mú kẹ́ tó kúrò ńbẹ̀ ó lè mọ̀ sọ pé òkè gbà tó máa délé túbẹ̀ nílé àwọn ọkọ òun ti gbé bẹ́ẹ̀dì sí yàrá bíi ibòmí ọ̀dọ̀ òun yẹn bẹ́ẹ̀dì òun wà ń bẹ̀ ó ti ra bẹ́ẹ̀dì síbẹ̀ ó ti decorate ẹ̀ ó ní ó sọ pé láti ní lọ àwọn ọjọ́ wa máa sùn lọ́tọ̀ọ̀tọ̀ ni ó ní ẹnìbọ̀ tó ń tọ́ sọ ń bẹ̀ yẹn òun ti kékékéké wà ní pé ok bí àǹkọ́ tó lọ́n fẹ́ ni wọ́n ní ẹ máa sùn lọ́tọ̀ọ̀tọ̀ bí ti báwo wọ́n ṣe wọ́n máa sùn lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ láwọn máa sùn o ó ló bá ní òkè kò sí wàhálà ó ló bá ṣe ó lọ́kọ̀ òun máa receive court lẹ́ẹ̀ máa fi mọ́ ni kó tó máa lọ bí iṣẹ́ ó lóun dẹ́ bless ọkọ̀ mọ́tò ló ń ta ọlọ́run bless yẹ mọ́tò jẹnẹrétọ̀ àwọn nǹkan ọlọ́run bless yẹ wúṣe kan ibi tó ti ń tajà yẹn kan ni ọjà yẹn kan ni ó ní owó tó máa ń fóun tẹ́tẹ̀lẹ̀ bíi hope keeping everything ó dá sí méjì wá fún òun ní àwọn tó máa sọ pé bó wúṣe ó ní no na person wey give us head we go take care tí bá tó lọ́rọ̀ mi pé ọkọ mi sọ pé ní wá jagun fún ni bá tó pé ọ̀rẹ́ mi ìmọ̀ àti mọ́ mi níbi tá a ti ẹ̀ lọ wọ́n ní mo ṣe máa padà kúrò lọ́dọ̀ Uche pé kò ti wàá surprise mi ni ìlú kan tó bá ní tó kọ́ máa padà kúrò bẹ́ẹ̀ náà ni òun sọ kó fẹ́ mú ẹ jáde tí wàá lọ́ọ̀kì ẹ̀ wọ́n ní kí o máa ṣe orúkọ bẹ́ẹ̀ yẹn kó o máa padà kúrò bẹ́ẹ̀ náà ni o mọ̀ kó o fẹ́ jọ́ ọ̀kà sùn kà ní ó náà ti ṣeun ọjọ́ yìí ọkọ̀ òun wá wálé onìkan tá a tó sílé òun ti kékékékéké ẹ̀rù wá bá òun nínú ilé yẹn bóun ṣe dìde nìyẹn ìgbà tó máa dìde káàkáà ó dọ̀dọ̀ rẹ̀ òun wà tó ń dọ̀dọ̀ rẹ̀ òun kanlẹ̀kùn gbà tó ń kanlẹ̀kùn ló bá ní who is there ló bá ní mí tó ń sọ báyìí nǹkan sílẹ̀kùn yẹn ni ilẹ̀kùn yẹn dẹ̀ ṣe bóun ṣe wọlé nìyẹn wọ́n á bá ọkọ òun tó wà níbi bọ́ksà ní nǹkan bíi tó 10 nílé ọ̀rẹ́ òun náà dẹ̀ wọ spag ló bá ní Fatima Uche what are you doing here Fatima kí ló ń ṣe mí kí ni ọkọ mi ń ṣe lọ́dọ̀ ẹ̀ ló bá ní sùúrù we can ẹni bóòlẹ̀ mo fẹ́ mọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ ó yá explain mi ò fẹ́ bá ń jà o ẹ kàn explain oníbo ṣe gbé fóònù òun ni wọ́n á pe mọ́mí òun immediately because kọ́ máa lọ pa wọn síbẹ̀ ẹ ló máa mi nǹkan báyìí ni mo rí o ilé àwọn Fatima ló ń wà báyìí o ilé Fatima ló ń wà báyìí gbé ọkọ òun wá síbẹ̀ imagine wọ́n bá ní nǹkan tó wà ń bẹ̀ ni pé ẹnìkan tó ń rí ni pé níjọ́ kan
tóun wá sílé Fatima yẹn òun wá fẹ́ lọ sí bedroom ẹ̀ wá ní no òun ti tilẹ̀kùn bedroom wá ní òun fẹ́ relax ní jàre wá sílẹ̀kùn bedroom fún ní rárá o òun lè ṣí fún ẹ mú yìí ṣí fún ẹ wọ́n ní èyí lòun pè ó ní bá fẹ́ sùn sí room bedroom yẹn ó wà fẹ́ mi àti boyfriend mi ì ṣí fún ó ní kò ṣí fún òun náà ó ní ìgbà táwọn tóun ti wá ń sọ̀rọ̀ tóun ti ń pariwo tóun ti ń já kíní kan tóun ti ń pariwo bẹ́ẹ̀ nìkan ṣe wọlé ni pé ṣé kò sí ariwo ìpọ̀ jù mo láriwo yìí máa pọ̀ ọkọ mi ló wà lóde mo ti kọ́kọ́ pé mọ́mì mi ti gbọ́ mọ́mì ní pé Fatima ṣe dé ìtọ́ fún ẹ mo ló ṣe tọ́ fún mi tí mo ti ń jẹ́ náà tí mo ti lọ wo ọkọ mi kò dìde kó mẹ́ ọkọ òun dìde kó mẹ́ ó wọ bedroom lọ níbo ń ṣe sáré lọ bá ní bedroom nígbà tó máa dé bedroom báyìí fọ́tò ọkọ òun ní ńlá àti ẹ̀ òun lady àtọkọ òun tọ́jọ́ mọ́ra bí ọkọ àti ìyàwó wọ́n gbé sí bedroom mo ní àbájọ tó ò jẹ́ kí n wọ bedroom ó ní kí n má fọkọ mi ní ẹ̀dì àwọn wọn fún un ní ẹ̀dì ó ní òun kó tó kọrò ní pé ṣé ó máa ń fún òun ní ẹ̀dì pé ọkọ tèmi máa ń fún òun ní ẹ̀dì but ó wá ní kó òun fẹ́ máa fún ẹ̀dì but ọ̀rẹ́ tàjọ jẹ́ máa wò pé èèyàn jẹ́ nìyẹn tó bá lè máa fún òun ní tó bá lè máa bóun sùn náà tó bá lè máa lá òun lóbò kí ló tí ò lè láwọ̀ lóbò bó ó wà mẹ́gbà tí mo ń ṣe wedding mo mọ̀ mi sàtọ́ ní mo kìí pé àwọn ò fara mọ́ court wedding ibi mi sàn sọ pé court wedding àwọn ò fara tàtàràgbà ti court wedding nígbà tí mo sọ pé a máa ṣe court wedding ó ṣe sọ pé òun ò lọ registry o I no dey go registry but òun ò lè fẹ́yàwó dẹ̀ òun ò lọ registry òun ò fẹ́ wàhálà ni mọ́mí sọ pé àwọn náà ò tẹ̀ láìkì registry pé kí n má worry so this is what we want to do tó fẹ́ pé ò ṣe registry wọ́n ṣá sọ̀rọ̀ mo pariwo mo ní ẹ̀yin tẹ́lẹ̀ bá mi sọ̀rọ̀ mo kàn fẹ́ mọ bí ó ṣe bẹ̀rẹ̀ ọ̀rẹ́ mi bá tẹnu bọ̀rọ̀ pé ọjọ́ àwọn tó wà bẹ́ẹ̀ ni pé ẹ̀yin náà sọ̀rọ̀ báwo ni tó bá ti bọ́ wọn ṣe bẹ̀rẹ̀ fún mi no problem wọ́n ní ọjọ́ ìgbà tí wedding mi kú ọ̀la táwọn wà ní hòtẹ́ẹ̀lì yẹn àwọn afẹ́ lọ sísàlẹ̀ àwọn wá pàdé níbi ibi step but táwọn wá pàdé ló wá ọwọ́ wọn ṣáà gbá wọn ní pé sorry o wọn ní no problem wọn ní you talk calmly pé you are the type of girl wọn sọ pé àyàwó yìí náà máa ń talk calmly wọn ní rárá o ìyàwó yìí tó pọ̀ ó máa ń tètè bínú wọn sọ pé ó máa ń tètè bínú ẹ̀dẹ̀ fẹ́ẹ́ wọn ní pé kìnnì kan ó ṣáà sọ̀rọ̀ wọn sọ pé àtìgbà yẹn bẹ́ẹ̀ tó ti máa ń bọ̀ ń sọ̀rọ̀ anytime tí o bá ti ṣẹ̀ wọn náà máa pè mu mo ní but nígbà yẹn kí ló ṣẹlẹ̀ wọ́n ṣàpadà wọ́n gba nọ́mbà òun wọ́n dẹ̀ mẹ́sẹ̀jì òun wípé ṣó o máa wà available ibùlẹ̀ wa lọ wọ́n wá fi mí lẹ̀ sí hòtẹ́ẹ̀lì yẹn wọ́n á lọ sí hòtẹ́ẹ̀lì bòmí bá a ṣe lọ́ọ̀jì síbẹ̀ yẹn àwọn méjì lọ́ọ̀jì sí hòtẹ́ẹ̀lì bòmí nílùú tèmi tí mo kó wọn lọ àwọn abára wọn sùn bẹ́ẹ̀ and it's like opportunity báyìí mo ti lọ bára wọn sùn bẹ́ẹ̀ ní ọjọ́ wedding tá a parí wedding tó yẹ ká wọ sókè ká lọ sùn tí mo ti wà tired ọkọ mi sọ fún mi pé òun bò òun ní àwọn business kọ̀ọ̀kan tóun fẹ́ méèkì òun dẹ̀ ní ìdìbò kò ní kó máa méèkì ẹ̀mí nínú pé òun ò fẹ́ kó jẹ́ pé ẹ kò nù lé ọkọ mi dẹ̀ kúrò ọkọ mi tó padà wá bá mi padà aago mẹ́ta òru tó drive padà wá bá mi àṣọwọ̀n àtọ̀rẹ́ mi náà lọ dóra wọn alẹ́ ẹjọ́ wedding tèmi tó yẹ kí n dó ọkọ mi ọ̀rẹ́ mi ló lọ dó ọ̀rẹ́ òun ló lọ dó torí kò ní ṣẹlẹ̀ sí mi láéláé ó lóun wá ní pé so we are sorry mo ní ẹ bá mi bí léèrè ó lóun ní ẹ bá wọn bí léèrè kí ló ń bẹ̀ wọ́n fún ṣé ó ń bẹ̀ wọ́n pé kóun fi ọkọ òun lẹ̀ fún ni àbí kóun gbà sí co-wife ní wíṣẹ́ bá ní ọ̀nà àná òbí the same father now ó ń sọ Yorùbá purely o bọ̀ ohun ẹ̀mọ̀ ohun ọkùnrin bá ní ṣé bí ẹ̀gí ń ṣe ọmọ ọ̀yá ṣé bí ọ̀rẹ́ jọ ni yín I can marry two of you òun wá ní marry two of us you can marry two of us ọ̀rẹ́ méjì ò fẹ́ fi ọ̀rẹ́ méjì papọ̀ tó bá jẹ́ pé bó ṣe bá ń ṣe tó máa ń mú jẹ lílé òun fáyìn lọ́lọ́run lọ́wọ́ ó lóun bá kúrò ń bẹ̀ níjọ́ náà níbo ń ṣe lọ lé ní mọ́mí ní pé wo tó bá dàárọ̀ ọ̀la àwọn ń bọ̀ àwọn kọ́ mọ́tò bọ̀ ni o kó wá gbẹ́rù ẹ̀ kó ń bẹ̀ wọ́n bá sọ mọ́mí pé no òun fẹ́ kí wúche dé wa bọ̀ òun olóró tó ń fi bà sọ mọ́mí ní ẹ má ti wà títí ọ̀tún la tẹ́ bá máa wá kẹ́rù mi má jẹ́ kẹ́ mọ́ mọ́mí ní pásítọ̀ sọ fún mi pé ó máa kúrò ń bẹ̀ kó kúrò òní ẹ má wọ̀rí nígbà tí wàá di bí ọwà lẹ́ wúche wá dé nígbà tí wúche dé ọ̀rẹ́ mi náà tẹ̀lé wa àwọn akúndẹ̀ síwájú mi ọ̀rẹ́ mi wá sọ fún mi pé kí n jọ òun ti nífẹ̀ẹ́ wúche òun ò lè fi wúche ṣeré
pé àwọn méjì ti fall in love pé 3 of us àyè lè gbà wá mẹ́tẹ̀ẹ̀ta inú gbà láàyè ò gbà mo wá wọkọ̀ mi báyìí ó lóun wọkọ̀ mi báyìí ní so what are you people begging me for ọ̀nà tó mú àwọn èèyàn wá o tó fi wá bẹ̀ òun lálẹ́ yẹn o kí lè wá bẹ̀ mí fún káníkà pọ̀ yẹ ló ń yẹ ni ó jẹ́ big deal kò ní bá a gbé àwa lọ tọ́ ni bó ṣe wà yí gan-an ó ti lóyún fún Uche orí ọmọdé lè máa pọ̀ mọ́ wáyé ó lóun ní kò sí wàhálà ebo ti lóyún fún Uche ṣé nǹkan tẹ́ fẹ́ bẹ̀ wọ́n fún yẹn òun ti gbọ́ bọ̀ kó o má parọ́ fún yín ìwà àti Uche you guys love each other only yes mo yọ̀ǹda yín fúnra yín èmi láyà gata let me go out from this marriage wọ́n ní wọ́n sá sọ nǹkan tá a máa sọ nìyẹn wọ́n ní sọ pé Uche wá sọ pé I will send money to your account if you want to go I cannot allow you to go like that bí Uche ṣe wá send 1.5 sákàǹtì wọn nìyẹn ó send 1.7 sákàǹtì wọn òun dẹ́ pé mọ́mí òun pé àsìkò ti tó báyìí ẹ bá òun gbé mọ́tò wá kó ń kẹ́rù òun ó nígbà tí mọ́mí òun dẹ̀dẹ̀ wọ́n wá bó ń kẹ́rù òun ò dẹ̀ fọwọ́ kankan tó jẹ́ tiẹ̀ gbogbo nǹkan tó fún òun níbi wedding ó ní kó máa kó lọ ó lóun dẹ́ kó òun kó everything tó ń kó gbogbo tó fún òun nígbà wedding tó fún yàwó ẹrù ìyàwó ń kó picture tóun àti ẹ̀dẹ̀ yà ó ní kò kúrò ń bẹ́ẹ̀ o kò kúrò nílé tó ń fi kẹ́rù òun o ó ní Uche wà ń lé o ó ní gbogbo picture táwọn jọ yàbá òun dẹ̀ fọ́ tó gbogbo táwọn gbogbo sílé òun fọ́ gbogbo òun dẹ̀ sún níná tó ń sún níná òun dẹ̀ kẹ́rù òun ọ̀rẹ́ wọn kan tó wà ní ọ̀rẹ́ wọn kan ó wá gbà tó wá ìyẹn ò dájọ́ kò sí wọn kan ó kàn ní let's go òun dẹ̀ park gbogbo ẹrù wọn tó ń dẹ̀ park gbogbo ẹrù tó ń park ẹsìn mọ́tò òun dẹ̀ ní bye bye ó lé ọ̀rẹ́ òun yẹn ò sí bẹ́ẹ̀ gba ìbò Uche wà nílé bọ́ tó ní bye bye òun dẹ̀ lọ ìgbà tó ń lọ mọ́mí ní pé kò ń kò ní ibi tó ń wá kò ń change environment òun wá change environment òun wá lọ sí Àbújá ọ̀rẹ́ òun kẹta yẹn ó ṣàmà ní pé kò ń má wọ̀rí kò ń ṣàfọkàntìlẹ̀ so ọ̀rẹ́ òun yẹn ó bímọ ó wá bímọ ó bímọ yọkan fún Uche yẹn ó wà ní Uche òun ò block ẹ̀ òun máa rí post ẹ̀ tó máa rí post ẹ̀ gbà mí nǹkan máa gbójú kan bá tó rí pé post ẹ̀ òun jẹ́ kó rí máa fọ́ọ̀hún kò jẹ́ kó òun wà òkè òun àìdè gbà tó òun àìdè òun jẹ́ face life òun ó náà ti ṣe òun kọ́ àjẹ́ ọkùnrin tó òun wà nù ẹni ìsìn gbàtà àwọn padà òun sọ fún nǹkan tójú òun ti rí òun náà sọ pé òun ti fẹ́ àwòtẹ́ tẹ̀lé ìyàwó òun lọ ni o òun ò dẹ̀ ti bímọ rí o ìyẹn sọ pé àwọn máa lọ registry o àwọn jọ lọ sí registry àwọn jọ lọ òun gbọ́dọ̀ tiẹ̀ sọ pé àwọn máa lọ registry àwọn lọ àwọn ṣègbéyàwó tó ń fẹ́ ṣe wedding ọ̀rẹ́ òun tó ti marry yẹn tó wá gbà tó ń fẹ́ kẹ́rù yẹn tó bóun kẹ́rù yẹn ìyẹn wá àwọn ṣe wedding àwọn lọ ó ní gbọ́dọ̀ wedding ló wá sọ fún mi pé ṣé o mọ̀ pé Fatima ò tọ́jú Uche mọ̀ òun ti block ẹ̀ òun ò block òun àìdí ẹni tó òun ò ní rí ó ní òun ọmọ ó ní àwọn kò sí bẹ́ẹ̀ mọ̀ last year ló kú òun bẹ́ẹ̀ ó ní òun mọ̀ fẹ́ sọ fún ẹni ó ní òun fẹ́ kí ọ̀rọ̀ ẹ kó dayọ̀ ni ó ní òun fẹ́ kọ́ ọ̀rọ̀ ẹ kó dayọ̀ ni ó nígbà tí wọ́n bẹ̀rẹ̀ kó ń bára wọn sùn ó lóun mọ̀ ó lóun dẹ́ pé mo sọ fún pé nǹkan tí wà tí Uche jọ ń ṣe no ó kàn jọ́ ọ̀rẹ́ mi nù nígbà tí Uche ò tí ì máa rí ọ̀rẹ́ wa tó jẹ́ ká mọ Uche ọkọ ọ̀rẹ́ wa ló wá sọ́dọ̀ ọ̀rẹ́ tiẹ̀ kòríkòsùn tiẹ̀ ọkọ ọ̀rẹ́ wa ló sọ́dọ̀ kòríkòsùn tiẹ̀ ló ní pé now everybody can be your friend ní bó ṣe ń ṣe nìyẹn ó ní nísìn ó ti kúrò ń bẹ́ẹ̀ o ọmọ kẹrin náà ló bí fún Uche ó ti kúrò ń bẹ́ẹ̀ Uche náà gò níyàwó ńlé ó ní tí mo ṣe máa bá yín sọ̀rọ̀ yẹn ó ti di obìnrin mẹ́ta tó ti bímọ fún Uche pẹ̀lú ọ̀rẹ́ òun pẹ̀lú obìnrin méjì náà àwọn méjì kan lóye fún gbà kan náà bímọ fún Uche ọ̀rẹ́ òun náà ó lọ ní ìsìnkú tí wà lọ́lé ọkọ mọ́ ó ń dá gbé ni ní wàá wò káì just imagine òun dẹ̀ wà lé ọkọ àwọn live life àwọn fine wọ́n ní oríṣiríṣi nǹkan ló máa ń ṣẹlẹ̀ sábàbí nìkan sábàbí ọba oní sábàbí ni ọ̀rẹ́ ó ní ọkọ tóun fẹ́ nìsín kò sí kó wọn sọ pé ẹ̀ lámi lóbò ó ní tó bá láwọn lóbò òun ńlá lóko ni àwọn tó ń lára àwọn ni ṣùgbọ́n bí òun máa lọ́kọ̀ òun máa mú kó ọkọ̀ òun láì pọ̀ ọkọ̀ òun máa mú kó òun ìgbà míì gọ́sẹ̀ ọkọ̀ òun máa lá òbò òun láì pọ̀ òun máa mú kó ẹ̀ ibi tí ìfẹ́ bá ń gbé ni so don't force anything when you first love wà padà regret yẹn ẹ ṣé. Thank you for watching this wonderful story. Please subscribe.